irú àìsàn wo ni wọ́n ló ń ṣe King Saheed Osupa? Kí ló ṣẹlẹ̀ tí Osupa fi ń kọrin lórí ìjókòó láti bí ẹnu ọjọ́ mẹ́ta kan? Ṣé ẹ rántí pé ọ̀rọ̀ wípé Saheed Osupa ń ṣòjòjò yìí náà ló fà á tí ò fi ráyè kọrin ní ọjọ́ ayẹyẹ ìsìnkú màmá olóyè Sunday Igboho Òòṣà? Ṣé ẹ rántí wípé wọ́n ti torinṣẹ́ sílẹ̀ lọ́jọ́ náà tí gbogbo èèyàn sì ti ń retí wípé àwọn méjèèjì wọn á fojú kanra wọn, nítorí pé ìròyìn jẹ́ kó yé wa pé àwọn méjèèjì wọ́n gba tara wọn gan, ṣùgbọ́n nígbà tó tó àsìkò náà ni wọ́n rí Saheed Osupa láti wá kọrin. Ọ̀pọ̀lọpọ̀ sì ti bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nígbà yẹn pé bóyá ìjà kan ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n ìgbà tó yá náà ni Saheed Osupa fi ohùn ránṣẹ́ pé kò máa sí wàhálà láàrin àwọn méjèèjì o. Tí àwọn kan tó súnmọ́ Saheed Osupa jẹ́ kó yé wa pé Saheed ní láti lọ sí ìlú ọba láti lọ ṣe àyẹ̀wò láti mọ ohun tó ń ṣe é. Kí ló wá ṣẹlẹ̀ sí Saheed Osupa? Wọ́n ní àwọn dókítà ní Nàìjíríà àti òkè òkun náà ni wọ́n ti ń ṣe àwọn àyẹ̀wò kan láti mọ irú òjòjò tó ń ṣe Saheed, bó tiẹ̀ jẹ́ wípé àwọn tó súnmọ́ Saheed Osupa ń sọ wípé bóyá ó jẹ májèlé ni tàbí àrùn onígbá méjì ló ń ṣe tó fi ń ṣu, tó ń tọ̀, tó ń bì nígbà tí àìsàn náà bá bẹ̀rẹ̀ sí i lára. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Saheed Osupa tó jẹ́ gbajúmọ̀ olórin Fuji tí ọ̀pọ̀ sì mọ̀ gẹ́gẹ́ bí ọba Fuji, bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ọba Fuji tí wọ́n ń pè yìí ó ti fa ìkùnsínú pẹ̀lú àwọn onífújì míì, bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì náà ló ń pera wọn ní ọba Fuji, ṣùgbọ́n ní ti Saheed Osupa ọ̀pọ̀lọpọ̀ ló gbà wípé òun ni olùdásílẹ̀ Fuji pè ní ọba Fuji music. Wọ́n bí Saheed Osupa ní August 7, 1969, ó sì dàgbà sí ìlú Ìbàdàn. Ó bẹ̀rẹ̀ orin kíkọ ní pẹrẹwu ní 1983, ó sì ti bẹ̀rẹ̀ sí release album bíi Mr Music, Vernacular, African Beauty. Bẹ́ẹ̀ náà ló sì ti bá wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ fíìmù tó ti jẹ́ òṣèré lóríṣiríṣi. Ó ti ṣeré pọ̀ pẹ̀lú Wasiu Alabi Pasuma tó jẹ́ pé òun àti ẹ̀ náà wọ́n ti ní gbọ́nmi sí omi ò torí àti àwọn olórin Fuji tó kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ti rí nínú fọ́nrán níbi tí òun àti Alhaji Wasiu Ayinde tí wọ́n ti padà tí wọ́n ti parí ìjà, tí wọ́n ti sọ ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe parí ìjà láti tẹ̀síwájú. Irú orin tí Saheed Osupa ń kọ jẹ́ contribution ńlá fún music industry, pàápàá ní Fuji music. Èèyàn kan tí wọ́n ní ó súnmọ́ Saheed Osupa ni wọ́n ní ó ní àbájáde àyẹ̀wò tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ Saheed Osupa ní pé àìsàn inú ló ń fa àìlera sára ẹ̀, ṣùgbọ́n wọn ò tí ì mọ irú àìsàn náà gangan, àti pé àwọn òyìnbó tún jẹ́ kó yé wa pé ikùn tó tóbi ńgbà míì lè fa àìsàn láàgọ́ ara. Ìgbà kan tiẹ̀ wà ní 2019 tí ọ̀kan nínú àwọn ọmọ báǹdì Saheed Osupa tí wọ́n pè ní Sule Sax náà ni wọ́n ní ó fẹ́ ṣe kidney transplant tí ó nídìí 15 million naira nígbà náà, tó fi di pé wọ́n ní láti máa ké gbàǹjarè sí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n lè ràn án lọ́wọ́ kó lè ṣe kidney transplant. Saheed ni ó wá ń ṣòjòjò nínú báǹdì ẹ̀ báyìí o. Àdúrà ní pé kí ọba Elédùà kó mú Saheed Osupa láradá, kó fún ní ìwòsàn tó péye. Ẹ̀yin tẹ́ ẹ sì ń gbọ́ wa náà, ẹ̀yin náà ẹ̀ ní ṣàìsàn. Drop your comments. Remember to like, share and follow us. Thanks for watching.